A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa ní orí ètò yìí ní àkókò yìí láti tún lè bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó jẹ́ ayọ̀ mi pé ẹ̀yin náà ti wà pẹ̀lú wa lórí ètò yìí. Ní òní mo fẹ́ bá àwọn onígbàgbọ́, àwọn tó ti gba Jésù sọ̀rọ̀. Mo fẹ́ bi wá ní ìbéèrè kan kí n sì kọ́ wa ní ohun kan. Iṣẹ́ Àpọ́stélì orí 9 òun ni a ó ti bára wa sọ̀rọ̀. Iṣẹ́ Àpọ́stélì orí 9 ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10 wọ́n sì parí ẹ̀kọ́ yìí sí ẹsẹ̀ 15. Iṣẹ́ Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 10 wípé ọmọ ẹ̀yìn kan sì wà ní Damasku tí à ń pè ní Ananiah. Olúwa sì wí fún un ní ojú ìran pé Ananiah, òun sì wí pé wò ó, èmi nìyí Olúwa. Olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí à ń pè ní ọ̀gànràn kí o sì béèrè ẹni tí à ń pè ní Sọ́ọ̀lù ará Tásù ní ilé Júdà. Ṣáà wò ó ń gbàdúrà. Òun sì ti rí ọkùnrin kan ní ojúran tí à ń pè ní Ananiah. Ó wólẹ̀, ó sì fi ọwọ́ rẹ̀ lé kí ó lè ríran. Ẹsẹ̀ 13 Ananiah sì dáhùn wípé Olúwa, mo ti gbúrò ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀ ènìyàn, gbogbo búburú tí ó ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní Jerúsálẹ́mù. Ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà wá síhìn yìí láti dè gbogbo àwọn tí ń pe orúkọ rẹ. Ẹ ká wo ẹsẹ̀ 15 yẹn dáadáa. Ṣùgbọ́n Olúwa sì wí fún un pé máa lọ, nítorí ohun èlò ààyò ni òun jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kèfèrí àti àwọn ọba àti àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa dúpẹ́ fún àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí ọ̀rọ̀ wa Ọlọ́run ní àkókò yìí. Mo gbàdúrà pé kí ẹ lè lo ọ̀rọ̀ yín láti jẹ́ orísun ìbùkún fún àwọn ènìyàn yìí, kí ẹ lè bá ọkàn wọn pàdé ní ọ̀nà tí yóò fògo forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kọ́ wa ní bí a ṣe lè di Ananiah. Ṣùgbọ́n wọ́n kọ́kọ́ béèrè pé ǹjẹ́ Ananiah ni ọ́? Ó ní mo fi sọ pé wọ́n béèrè kan, wọ́n wá kọ́ wa ní bá a ṣe lè dì í. Ìtàn tó wà níwájú wa yìí òun ni ìtàn Sọ́ọ̀lù tó padà di Pọ́ọ̀lù Àpọ́stélì, ẹni tí ó ń ṣe inúnibíni sí àwọn ọmọ Ọlọ́run, àwọn ènìyàn mímọ́ Kristi. Mo sọ fún àwọn ènìyàn pé ó máa ń yà mí lẹ́nu pé àwọn tó ti kú la máa ń pè lẹ́nìyàn mímọ́, ṣùgbọ́n Bíbélì kò fi lélẹ̀ fún wa pé àwọn tó ti kú lẹ́nìyàn mímọ́. Àwọn ẹni tí a ti rà padà, àwọn ẹni tí a ti gbàlà, àwọn ẹni tí a ti sọ di ọmọ Ọlọ́run, àwọn ni ènìyàn mímọ́. Àwọn ẹni tí ó ti gba Jésù, àwọn ni ènìyàn mímọ́. Ananiah dáhùn wípé Olúwa, mo ti gbọ́ ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, gbogbo búburú tí ó ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ. Àwọn ènìyàn mímọ́ Ọlọ́run òun ni àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Ṣé wàá rẹ́ ẹni tí ẹ ti di ẹni ìgbàlà yẹn? Ẹ̀yin ni mo fẹ́ pè níjà lónìí pé kí ẹ lè di Ananiah. Paul wá gba ìwé látọ̀dọ̀ olórí àlùfáà. Èròǹgbà rẹ̀ ni pé kó lọ di àwọn èèyàn wá láti Damasku, pé tí wọ́n bá ti dì wọ́n dé kí wọ́n lè pa wọ́n tàbí kí wọ́n fi wọ́n sínú túbú, kí wọ́n dẹ́rù bà wọ́n pé kí wọ́n má wàásù ìrere lọ fún ẹnikẹ́ni mọ́. Ṣùgbọ́n lójú ọ̀nà ó bá Olúwa pàdé, ìmọ́lẹ̀ ńlá tàn sí. Jésù sì sọ fún un pé Sọ́ọ̀lù, èyí tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. Ìgbà tí Jésù Olúwa bá a sọ̀rọ̀, Sọ́ọ̀lù ó wí pé ta ni ọ́ Olúwa? Jésù wí pé èmi ni Jésù, ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. Ẹni tó bá ti ṣe lòdì sí onígbàgbọ́ kò ṣe lòdì sí onígbàgbọ́ yẹn gangan, olùgbàlà rẹ̀ ló ń ṣe lòdì sí.
ẹni tó bá ti ṣe lòdì sí onígbàgbọ́ kò ṣe lòdì sí kìrìsìtẹ́nì yẹn gangan. Jésù Olúwa ló ń ṣe lòdì sí. Jésù ní ìwọ tó ń ṣe yìí òun ṣe inúnibíni sí èmi Jésù ni. Kì í ṣe sáwọn ọmọ lẹ́yìn mi o, kì í ṣe sáwọn ìránṣẹ́ mi o, kì í ṣe sáwọn ènìyàn mímọ́ mi o, ṣùgbọ́n sí èmi gangan Jésù. Jésù wí pé ohun ẹ̀rù ni, ohun èèwọ̀ ni fún ọ láti tàpá sí ẹ̀gún. Ó jẹ́ ìrora pátápátá. Nígbà tí Sọ́ọ̀lù ṣe léyìí, ó di ẹni tó di ẹni ìgbàlà. Ibi tí mo wá lọ rèé, ó wà nínú ilé kan, Bíbélì sọ pé ó ń gbàdúrà níbẹ̀. Kò jẹ, kò mú, ó bẹ̀rẹ̀ àwẹ̀, kò ṣohunkóhun ju pé òun retí ìrànlọ́wọ́ lọ. Ọlọ́run wá ṣèlérí láti rán ìrànlọ́wọ́ sí i. Ìrànlọ́wọ́ tí Ọlọ́run rán sí òun náà ni Ananiah. Ìjọ ṣeé ṣe fún Ọlọ́run láti la ojú Paul fúnra rẹ̀? Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ǹjẹ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀? Rárá. A máa wò pé kí ni ìdí tí Ọlọ́run ò fi ṣe bẹ́ẹ̀? Torí pé Ọlọ́run fẹ́ kí a kọ́ ẹ̀kọ́ ńlá nínú ayé Ananiah, kí èmi àti yín kí a lè dá Ananiah. Irú Ananiah yìí wọn ò wọ́pọ̀ mọ́ láàrin àwọn onígbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ la ní ìgbé ayé onígbàgbọ́ tó yẹ pé nígbà tá a bá dé iwájú ìtẹ́ ọwọ́ òfìfo la ó bá lọ. Mo fẹ́ sọ fún wa pé nígbà tá a bá dé iwájú Olúwa, ọ̀pọ̀lọpọ̀ wa a ò ní lè tọ́ka sí Sọ́ọ̀lù tiwa. Ìjẹ́ ẹni tí Ananiah ṣe? Ananiah jẹ́ ẹni tí Ọlọ́run lò láti lọ wá Sọ́ọ̀lù rí. Lọ́rọ̀ kan, ta ni Ananiah? Ẹni tí Ọlọ́run ń lò. Lọ́rọ̀ kan, ta ni Ananiah? Ẹni tí Ọlọ́run ṣe kí ni o? Ẹni tí Ọlọ́run ń lò fún ènìyàn mìíràn. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ pé ta ni Ọlọ́run ti lò ọ́ fún lọ́dún yìí? Ọdún yìí sì ti dá sí méjì, ó sì ti parí lọ. Ṣé wọ́n gan lè sọ pé Ọlọ́run ti lò mí fẹ́ nìkan? Èyí tó kàn wá lórílẹ̀-èdè tá a wà yìí àti ní gbogbo àgbáyé àwọn onígbàgbọ́ ni pé tọ́rọ̀ mi bá ṣá ti bọ́ sí. Bẹ́ẹ̀ la ṣe máa kọrin, èmi ni màá ṣíwájú wọn nínú olóríire. Ijó nìkan la fẹ́ mọ́ jó, kí wọ́n kàn máa wá bá wa yọ̀. Bóyá ayé tí wọ́n nítumọ̀, bóyá kò nítumọ̀, kò kàn wá. Tí wọ́n bá ti ń bá wa yọ̀, ó ti tán. Táwọn bá ti wà lálàáfíà, ó ti tán. Táwọn bá ti sí ní ìyọnu, ó ti tán. Ọlọ́run kò sì fẹ́ káyé wa kó rí bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ lò wá fún àwọn ènìyàn. Ọlọ́run fẹ́ fi wá ṣe orísun ìbùkún fún àwọn ènìyàn. Ta ni Ananiah? Orísun ìbùkún ni Ananiah. Ta ni Ananiah? Ẹni tó ń ru ẹlòmíràn sókè ni Ananiah. Ta ni Ananiah? Ẹni tó ń fa ẹlòmíì dìde ni Ananiah. Ta ni Ananiah? Ẹni tí ó ń gba ènìyàn níyànjú nínú ìgbàgbọ́ ni Ananiah. Ẹni tó ń ran ìgbàgbọ́ ẹlòmíràn lọ́wọ́ òun ni Ananiah. Bíbélì wí pé ní ẹsẹ̀ 17 pé Ananiah sì lọ, ó sì wọ ilé náà. Nígbà tí ó sì fi ọwọ́ rẹ̀ lé ó ní Sọ́ọ̀lù arákùnrin. Ṣé rí ọ̀rọ̀ bó ṣe pè lárákùnrin yẹn, orísun ìtùnú ló jẹ́ fún. Wípé kì í ṣe ẹni tó ń ta ènìyàn nù ni Ananiah, ẹni tó ń fa àwọn ènìyàn mọ́ra fún ògo Olúwa ni. Bó ṣe pè lárákùnrin yẹn, Olúwa ni ó rán mi sí ọ. Ó jẹ́ Ananiah jẹ́ ẹni tó ń gbọ́ràn sí àṣẹ Olúwa. Ta ni Ananiah? Jésù tí ó fi ara hàn ọ́ ní ọ̀nà tí ìwọ bá wá, kí ìwọ kí ó lè ríran, kí o sì kún fún ẹ̀mí mọ́. Ẹni tí ó ń fi ọ̀rọ̀ ẹ̀mí mọ́ yé ni òun ni Ananiah. Wípé wò ó, kò sí olùkọ́ni mi, kò sí olùtọ́ni mi, kò sí orísun ìrànlọ́wọ́ mi ju ẹ̀mí mọ́ lọ. Ta ni Ananiah? Ó tẹ Sọ́ọ̀lù bọmu.
ó ràn Sọ́ọ̀lù lọ́wọ́ láti ríran padà. Mo ń sọ fún wa pé ta ni Ananiah? Ó mú Sọ́ọ̀lù dìde. Orísun ìbùkún ni, orísun ìtùnú ni, orísun ìpèníjà ni, orísun ìrúnisókè ni Ananiah jẹ́. Ìwọ ńkọ́ onígbàgbọ́? Ṣé orísun ìrúnisókè ni ọ́? Ṣé orísun ìbùkún ni ọ́? A rí pé in tí Sọ́ọ̀lù dà lẹ́yìn ìgbà tí Ananiah ràn án lọ́wọ́, ó kọjá in tí Ananiah gan jẹ́. Ìwé mélòó ni Ananiah kọ nínú Bíbélì? Kò kọ kankan. Ìlú mélòó gan la lè sọ pé Ananiah ti wàásù ìrere? Bóyá ní Damasku. Iṣẹ́ ìyanu mélòó l'Ọlọ́run gbọ́wọ́ Ananiah ṣe? Bóyá ó ràn án lọ́wọ́ láti la ojú Sọ́ọ̀lù. Ṣùgbọ́n ìjẹ́ ìṣàkíyèsí ohun tí ẹni tí Ananiah fà dìde tó dà? Ohun àyò ńlá, àpọ́stélì ńlá. Ananiah kì í ṣe àpọ́stélì o. Sọ́ọ̀lù tó di Pọ́ọ̀lù ni àpọ́stélì. Ìyà mélòó ni Ananiah jẹ nítorí Kristi? Ṣó lè tó ti Sọ́ọ̀lù? Rárá. Ìyí tí Sọ́ọ̀lù dà, òun ni kí ó dákọ́ ní ìgbàgbọ́. Ohun tí Sọ́ọ̀lù dà, òun ni pé ó jẹ́ orísun, òun gan di orísun ìbùkún. Ìyí tí Sọ́ọ̀lù dà, òun ni kí ó jẹ́ irinṣẹ́ ìsọjí. Ìyí tí Sọ́ọ̀lù dà, òun ni pé wọ́n wo Sọ́ọ̀lù, wọ́n ní ó ti yí ayé po. Níbi tó ṣiṣẹ́ dé, sí àwọn kèfèrí, sí àwọn Júù, gbogbo èèyàn lòun wàásù fún láì bẹ̀rù. In tí Sọ́ọ̀lù dà ni pé ó di bàbá fún àwọn kan nínú ìgbàgbọ́ bíi Tímótì, bíi Títù, bíi èmi. In tí Sọ́ọ̀lù dà yìí, bó ló ṣe ṣẹlẹ̀? Torí pé ọkùnrin kan bẹ tí à ń pè ní Ananiah. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwa Kìrìsìtẹ́nì nígbà tá a bá déwájú Olúwa, a ò lè mú nǹkan kan dání. Torí pé o èyí ṣe orísun ìbùkún fún ẹnikẹ́ni. Èyí ṣe orísun ìrúsókè fún ẹnikẹ́ni. O ṣe orísun ìgbéniró fún ẹnikẹ́ni. O ṣe orísun fífún ìgbàgbọ́ ẹnikẹ́ni ní okun. Ohun tó ń ṣe ni pé òun tẹ̀wọ̀n rí bó ṣe ń rí ẹ̀bùn nínú wọn. Ọmọ yìí sì ní ìtara fún Olúwa. Ọmọ yìí sì ní ẹ̀bùn ẹ̀mí. Ọmọ yìí sì lè di orísun ìbùkún. Ṣùgbọ́n dípò kó ràn án lọ́wọ́, kó jẹ́ pé kí ìtara rẹ̀ kó má bàa jẹ́ ìtara tí kò lọ́gbọ́n. Kí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kó má bàa jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí kò léso. Ṣé o mọ̀ tó ṣe? Òun ló ń ṣe bí èpò nìkan ni. Egun ọ̀dọ́ ló wà lára ẹ̀. Kò lè wúlò jù yẹn lọ. Lọ́dún 5 sísìn kò ní ṣe nǹkan kan mọ́ torí pé ó ti fẹnu bàjẹ́ ni. Mo rántí nígbà tí mo gba Jésù wípé mo kúnlẹ̀ ní ọdún 1996 ni mo gba Jésù. Mo wá kúnlẹ̀ sí etí bẹ́ẹ̀dì mi, ibùsùn mi, mo wá ń gbàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́. Ẹnìkan tó lóun ti gba Jésù ṣáájú mi tó wá rí mi tí mo ti ń gbàdúrà láàárọ̀ ọjọ́ náà. Ṣáàdúrà náà ló ń gbà yìí tó pè bí àrá. Èmi náà mi ò lóye Bíbélì, n ò lè ka Bíbélì mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, n ò lè gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ni mo wá kà nínú Bíbélì pé Ọlọ́run gan fẹ́ kí n wọ yẹ̀wù mi lọ kí n lọ gbàdúrà ni. Ǹjẹ́ mọ̀ pé tí n bá padà sẹ́yìn láti má sin Olúwa mọ́, tí n bá padà sẹ́yìn láti má bá Olúwa sọ̀rọ̀ mọ́, ọ̀rọ̀ tó ń tọ̀ ń sọ níjọ́ náà ó tó láti fà mí padà sẹ́yìn. Ṣé rí ọ̀rọ̀ tí Ananiah sọ, ní tí Ananiah ṣe, ní títẹ̀ ẹ́ bọmi, ní fífi hàn nípa ẹ̀mí mímọ́, ní mímú lọ sọ́dọ̀ àwọn ará láti ran ìgbàgbọ́ ẹ̀ lọ́wọ́, láti rú sókè, láti gbèrò yìí. Ǹjẹ́ mọ̀ pé ipa ayérayé ló ní nínú ayé Sọ́ọ̀lù. Bó lèèyàn ṣe lè di Ananiah, ẹni tó ń ru ènìyàn mìíràn sókè,
orísun ìbùkún, ẹni tó ń ran ìgbàgbọ́ ẹlòmíràn lọ́wọ́, nǹkan àkọ́kọ́ ni pé ìwọ fúnra rẹ o gbọ́dọ̀ bá Ọlọ́run rìn. Nǹkan àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ bá Ọlọ́run rìn. Ẹsẹ̀ 13 Bíbélì sọ pé Ananias sì dáhùn wípé ó túmọ̀ sí pé ó bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹsẹ̀ 14 kí ni Ọlọ́run kọ́kọ́ ṣe sí o? Ọlọ́run kọ́kọ́ ṣe kí ni o? Ó bá Ọlọ́run sọ̀rọ̀. Ní ẹsẹ̀ 14 ẹsẹ̀ 11 ní Olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí a ń pè ní ọ̀gangan rán. Ta ló bá Ananias sọ̀rọ̀ lẹ́sẹ̀ 11 o? Ọlọ́run. Ní ẹsẹ̀ 13 kí ni Ananias náà ṣe sí o? Ó náà bá Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí n sọ fún ọ pé tó bá di Ananias o gbọ́dọ̀ jẹ́ ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀ tó sì ń bá Ọlọ́run sọ̀rọ̀. Bọ́ọ̀lù Ọlọ́run ó ṣe bọ́ sọ̀rọ̀ láti inú ìwé rẹ̀ wá. Bó ló ṣe bọ́ Ọlọ́run sọ̀rọ̀ nípa àdúrà. Àwa a kì í bọ́ Ọlọ́run rìn mọ́. Torí náà la fi jẹ́ orísun ìbùkún sẹ́nikẹ́ni. Orísun ìpamí ọkàn lọ́pọ̀lọpọ̀ wá jẹ́ sí ẹlòmíràn. Orísun a kì í ṣe orísun ìbùkún àti ìrúsókè rárá. Nítorí pé a kò bá Ọlọ́run rìn. Tí ó bá jẹ́ Ananias, arákùnrin àti arábìnrin, gbọ́ mi yé. Ó kọ́kọ́ bá Ọlọ́run rìn. Nǹkan kejì. Ẹ̀kí tó fi nǹkan kan hàn wá tó kọ́kọ́ fi lélẹ̀ wípé Ananias yìí ó bá Ọlọ́run rìn. Jẹun pé Bíbélì pè ní ọmọlẹ́yìn ní ẹsẹ̀ 10. Tẹ́ ẹ bá wo orí 22 àti ẹsẹ̀ 12, Bíbélì pè ní olùfọkànsìn nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì. Ẹ kì í sọ fún wa pé tá ò bá jẹ́ orísun ìbùkún sí ẹnikẹ́ni, a gbọ́dọ̀ bá Ọlọ́run rìn. Nǹkan kejì ni pé a gbọ́dọ̀ ṣẹ́gun ẹ̀rù. Láyé òde òní, wọ́n lóore ti ṣòro ṣe. Ẹ gbọ́ pé ẹnìkan ran ẹnìkan lọ́wọ́, ó di wàhálà sí lọ́rùn. Ẹ gbọ́ pé ẹnìkan gbàdúrà fẹ́ ẹnìkan, ó di ẹjọ́. Ẹlòmíì wọ́n ràn lọ́wọ́, ó ràn ẹnìkan lọ́wọ́, wọ́n fi bí sú wò. Láti jọ́ náà ló sọ pé òun ní ran ẹlòmíì lọ́wọ́ mọ́. Ṣé tó bá ti dirú èèyàn báwọn, ó kò lè jẹ́ Ananias. Kí ni ẹ̀rù kìíní tí Ananias borí? Ẹ̀rù kìíní tí Ananias borí òun ni pé in tó ti gbọ́ táwọn èèyàn ti sọ. Torí pé Ananias ti gbọ́ wípé èèyàn burúkú ni Sọ́ọ̀lù. Ó ní mo ti gbúrò ọkùnrin yìí. Ananias ti gbọ́ pé oore níwọ̀n. Ananias ti gbọ́ pé èèyàn wàhálà ní téèyàn bá lọ ràn lọ́wọ́. Nítorí náà, ṣé Ananias fẹ́ ràn lọ́wọ́? Rárá, ṣùgbọ́n ṣé Ọlọ́run fẹ́ kó ràn lọ́wọ́? Bẹ́ẹ̀ ni. Ó ṣẹ́gun ẹ̀rù pé ọkùnrin Ọlọ́run ṣe é ṣe pé ẹ̀ ń darí mi lọ sínú ewu. Ṣé Ọlọ́run lè darí ènìyàn láì sọ fún un tí ó ṣẹlẹ̀ sí? Ọlọ́run sọ fún Sọ́ọ̀lù pé ó jìyà púpọ̀ nítorí mi kó tó pè sínú iṣẹ́ rárá. Bó ṣe pè sínú iṣẹ́ báyìí ló ti sọ bẹ́ẹ̀ fún. Ọlọ́run kì í ṣìyàn darí. Ẹ̀rù tó ń ṣẹlẹ̀ láyìíká àti àyídà ó jẹ́ nǹkan míì tí Ananias tún borí. Tí n bá ràn lọ́wọ́ lóṣù yìí, ṣé kò tún ní padà wá lóṣù tó ń bọ̀? Ṣé ìdí nìyẹn tó tọ́lọ́run fi ṣe ọlọ́kàn pé kó ràn lọ́wọ́ tó fi ràn lọ́wọ́? Torí pé ó ṣe ń tó dùn ọ́ lẹ́ẹ̀kan, rí. Ṣé torí ẹ̀ ló fi ràn lọ́wọ́ mọ́? Kò mọ̀ọ́re, má jẹ́ ó mọ̀ọ́re. Má jẹ́ ó mọ̀ọ́re. Ṣé Jésù kò fẹ̀mí ara rẹ̀ wéwu nítorí tiẹ̀? Bíbélì wí pé ẹ má ṣe jẹ́ kí agara kó dá yín ní rere ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ní ṣíṣe rere ó ti sú wa.
ó la ṣe lè di Ananiah, a gbọ́dọ̀ bọ Ọlọ́run rìn. Bó la ṣe lè di Ananiah, a gbọ́dọ̀ borí ẹ̀rù ohun tá a ti gbọ́, ẹ̀rù ìrírí àyíká wa. Wọ́n dúró lórí eléyìí, wọ́n tẹ̀síwájú nípa oore ọ̀fẹ́ Ọlọ́run níjọ́ mẹ́jọ, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kí Ananiah tó lè di ohunkóhun, ọmọ ẹlẹ́yìn ní àkọ́kọ́. Kó tó lè di pé ó gbé ẹnìkan sókè, nǹkan àkọ́kọ́ nípa rẹ̀ ni pé òun gan fúnra rẹ̀ ọmọ Ọlọ́run ni. Ó ní mo fi sọ fún yín níbẹ̀rẹ̀ wàásù yìí pé mi ò fẹ́ wàásù fáwọn tí kò tí ì gbàgbọ́. Mo fẹ́ wàásù fáwọn tó ti ṣe kí ni o, tó ti gbàgbọ́ ni. Wọn ò fẹ́ wàásù fáwọn tí kò tí ì ní Jésù lólùgbàlà. Jẹ́ kí n sọ fún ọ pé o lè máa ṣe inú rẹ kó má jórísun ìbùkún. Ìjà Ananiah ni ọ́. Bó ló ṣe lè di Ananiah? Mo ti sọ méjì fún wa. Orí ẹ̀rù yẹn náà ni wọ́n tún ti tẹ̀síwájú nípa oore ọ̀fẹ́ Ọlọ́run níjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n mo fẹ́ pè ọ́ níjà, gba Jésù o. Kọ́kọ́ gba Jésù o, kó tó máa ronú pé o fẹ́ di orísun ìbùkún fún yàn. Gba Jésù o. Fi ìgbàgbọ́ rẹ sínú ikú sísí àtàjíǹde rẹ o. Torí pé nǹkan ẹyọ kan péré tó lè mú ọ dé ìjọba ọ̀run nìyí. Tó bá fẹ́ mọ bó ṣe lè gba Jésù, pè mí lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa gbogbo tí à ń lò ní orí ètò yìí. Mo fẹ́ kó o pè mí, rí dájú pé o pè mí lórí WhatsApp wa 07055307492 ní WhatsApp wa, tàbí kó o pè mí lórí 07038085652 07038085652 tàbí 07087682122. Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta ló ń ṣiṣẹ́. Wọ́n ti fi sójú móhùnmáwòrán. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.